Àwọn èèyàn ń lépa ẹ̀mí mi. MOTILOLA AKINLAMI òun ló sọ bẹ́ẹ̀, èmi kọ́ o. Arábìnrin tí ẹ̀ ń wò lójú àwòrán yín yìí, ó ní nǹkan kan ń ṣẹlẹ̀ sí òun. Òṣèrébìnrin ni, ṣùgbọ́n ó ti ṣe díẹ̀ tí a ti rí arábìnrin yìí nínú fíìmù Yorùbá gbẹ̀yìn. Òun ló ti jáde tó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lánàá bẹ́ẹ̀dè rẹ̀ tó ti sọ̀rọ̀. Ó sọ àwọn ọ̀rọ̀ tó jẹ́ wípé ẹnu gbà mí là fún arábìnrin yìí. Arábìnrin yìí ó sọ̀rọ̀ gidi gan, torí wípé a ò rí arábìnrin yìí mọ́ nínú fíìmù Yorùbá, ṣùgbọ́n a kò mọ̀ wípé nǹkan tí arábìnrin yìí tí ó ń là kọjá nìyí. Èmi náà ṣà ń sọ wípé mi ò rí arábìnrin nínú fíìmù Yorùbá mọ́, ṣùgbọ́n a ó máa sọ gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí arábìnrin yìí, gbogbo nǹkan tí ó ń là kọjá. A ó máa sọ gbogbo rẹ̀ fún yín nínú fídíò yìí. Tí ẹ bá mọ̀ wípé ẹ fẹ́ gbọ́ kókó inú ìwé ìròyìn náà, ẹ dẹ̀ fẹ́ mọ̀ nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí arábìnrin yìí, ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan. A ó máa sọ gbogbo rẹ̀ fún yín níbí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Ìdùmarè. Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá, nílé lóko lẹ́yìn odi. Lónìí ìròyìn jẹ́ kó yé wa wípé arábìnrin tí ẹ ń wò lójú àwòrán yín yìí, tí a porúkọ rẹ̀ ní MOTILOLA AKINLAMI, ó ti gbé jáde, ó ti gbé lọ sórí ìtàkùn ayélujára rẹ̀ lánàá tí ó ṣe ọjọ́ ìbí. Ó ti lọ sọ ọkọ síbẹ̀ wípé ó ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló dojú kọ òun ní ọdún díẹ̀ sẹ́yìn. Ó ní àwọn èèyàn tó ń lépa ẹ̀mí òun, wọ́n fẹ́ gbẹ̀mí òun o. Arábìnrin yìí ó ní kí a bá òun dúpẹ́ wípé òun tún yí ọdún po, òun tún +1 ní àná. Ó ní kí ẹ bá òun dúpẹ́, kí ẹ bá òun yọ̀ o. Ó ní wípé kí ẹ jọ̀wọ́ kí ẹ tẹ congratulation sí ìsàlẹ̀ fídíò yìí, ká lè máa fi ṣàjọyọ̀ ọjọ́ ìbí tí ó ń ṣe lónìí. A kò ní rí jù báyìí lọ. Ire lójú gbogbo wa ó máa rí o. Ó tún dọjọ́ mi, ọjọ́ rẹ̀ ó dìgbà.